welcome. Bàbá máa ṣe yẹn sìn at least àti àrà ọjà sí ṣọ́ọ̀pù àgbà ṣọ́ọ̀pù lórí ṣọ́ọ̀pù ńlá la máa gbà ṣọ́ọ̀pù gidi la máa gbà ìyẹn máa up to 5 million. Muyideen sọ wípé níbi ọ̀rọ̀ dé dúró ń sìn ó ní di 5 million naira. Madam Muyideen kí ló ṣẹlẹ̀? Madam Muyideen kí ló ṣẹlẹ̀? Ọ̀rọ̀ yẹn náà là ń yanjú lọ́wọ́ báyìí. Dúró síbẹ̀ yẹn. Ọ̀rọ̀ wo lẹ̀ ń yanjú? Ẹ wá Madam Muyideen. Bàbá sí TikTok ṣàgbọ́ mo ti gbọ́ mo ń gbọ́ ṣàgbọ́ máa fi ẹnu àbúrò bá tẹ̀ padà. Ó ní ẹ̀ ló jẹ́ gbọ́ mi tó o bá ti rí owó Muyideen ní òun máa bọ́ sórí ẹ̀yára TikTok ẹ bọ́ retí ẹ̀ ó lóun á bọ́ sórí TikTok ó lóun á fi ẹnu òun á fi approve pastor padà ṣe rí báyìí. Nǹkan tí Muyideen fẹ́ gbà lórí gbogbo wàhálà tó dálẹ̀ yìí ibi ọ̀rọ̀ dé dúró gan-an la wà yìí ẹ jẹ́ ká fi ti ara wa gbọ́ bí ọ̀rọ̀ dé dúró. Torí èmi sì wà ní under God protection lọ́dọ̀ àwọn èèyàn ẹ̀ àwọn tó ń ṣiṣẹ́ fún TikTok àti ìmọ̀ bí wọ́n TikTok àìmọ́ bínú. ṣe ti gbọ́ mi báyẹn ní. So now owó ló lè ṣẹ́tù rògbòdìyàn tó wà lẹ́yìn báyìí. Wọ́n sì jẹ yín lówó ni. mo ní kí n lọ gba ṣọ́ọ̀pù mi. sí ìgboro bóyá bí irú inú ọjà ńlá irú ọjà bẹ̀rẹ̀ àbí irú ọjà Bódìjà ọjà Ògùnpa ọjà ńlá ṣá tó jẹ́ pé mo ní the big shop ṣé ẹ gẹ́tì mi. Mo ń gbọ́. tó jẹ́ pé tèmi náà máa fi lè wà comfortable kò ń ṣe bí irú ṣọ́ọ̀pù tá lọ ṣe fún mi sínú gbóǹbẹ̀ yẹn. Mo ti ọ̀dà sáde irú bẹ̀yẹn sì ní ọjà ò lè tà mẹ́yẹn. Ọjà ò lè tà ń bí bá ń ṣe ṣọ́ọ̀pù sí yẹn. Ọjà ò lè tà ń bí bá ń ṣe ṣọ́ọ̀pù sí yẹn. So gbọ́dọ̀ ti wà yẹn sìn tá a bá máa ṣe yẹn sìn at least àti àrà ọjà sí ṣọ́ọ̀pù àgbà ṣọ́ọ̀pù lórí ṣọ́ọ̀pù ńlá la máa gbà ṣọ́ọ̀pù gidi la máa gbà ìyẹn máa up to 5 million. I dey laugh in Spanish. Muyideen sọ wípé níbi ọ̀rọ̀ dé dúró ń sìn ó ní di 5 million naira lọ́wọ́ Pastor Gabriel láti yanjú gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Muyideen ìwọ tó jẹ́ pé nígbà tó o dé lọ́jọ́ kìíní àná tí Pastor Gabriel mú wá tí wọ́n mú ẹ wá tí Adémọ́lá Amúṣàn mú ẹ wá tí wọ́n bẹ̀bẹ̀ wọ́n béèrè lọ́wọ́ ọmọ Nàìjíríà pé wọ́n fẹ́ ràn ẹ́ lọ́wọ́ èló ló sọ pé òun fẹ́ fún gbogbo wa ọmọ Nàìjíríà lọ́jọ́ kìíní àná kó tó upgrade life ẹ pẹ̀lú ẹkún ó ní gbogbo tó lè wọ́n lè lò lórí ètò ìṣòro ẹ èló gangan ló fẹ́ ìwọ tó dárúkọ 150,000 naira fún wa 150,000 naira ló dárúkọ fún wa nísìnyí ó wá lọ ní di 5 million naira lọ́wọ́ Pastor Gabriel pé gbogbo nǹkan tó dá sílẹ̀ yìí gbogbo tó ń rìn kó lè tán lẹ̀ tó lè yanjú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí abẹ́ ìgbóye tó dárúkọ ni ẹ jẹ́ tó bá yín rìn wáyé díẹ̀díẹ̀. gbóǹbẹ̀ yẹn. Mo ti ọ̀dà sáde irú bẹ̀yẹn sì ní ọjà ò lè tà mẹ́yẹn. Ọjà ò lè tà ń bí bá ń ṣe ṣọ́ọ̀pù sí yẹn. Ọjà ò lè tà ń bí bá ń ṣe ṣọ́ọ̀pù sí yẹn. So gbọ́dọ̀ ti wà yẹn sìn tá a bá máa ṣe yẹn sìn at least àti àrà ọjà sí ṣọ́ọ̀pù àgbà ṣọ́ọ̀pù lórí ṣọ́ọ̀pù ńlá la máa gbà ṣọ́ọ̀pù gidi la máa gbà ṣọ́ọ̀bù gidi ìyẹn máa up to 5 million. 5 million. Bàbá gba ṣọ́ọ̀pù 5 million péré.
síbẹ̀ àṣẹ gbogbo ẹ̀. ṣé anytime tí ìyàwó mi bá ti lọ rìpọ́ọ̀tù mi fún wọn fún dáàdì wọn àti lọ fẹjọ́ mi sùn dáàdì pé mi ò dẹ̀ṣẹ̀ láìṣẹ̀ kankan ìyàwó mi á lọ fẹjọ́ mi sùn wọn pé ó lè ní mi ò lóúnjẹ sílé èmi tí mi àwa káàrọ̀ jákà ṣọ́ọ̀pù kò sí kọ́sítọ́mà kò sí kankan. ẹ ṣe mọ̀ pé ìgbà tẹ́bi náà wálé ńgbà yẹn ṣe mọ̀ pé a sọ̀rọ̀ nípa bàbá àjẹ̀bú wípé kẹ́yìn náà máa ń lọ ta bàbá àjẹ̀bú. rárá nípa títí bàbá àjẹ̀bú yẹn ṣe ń gbọ́. mo ti drop ẹ̀ tipẹ́ mi ò bá mọ̀ tipẹ́ ṣe ń gbọ́ mi báyẹn ìyàwó mi ò bìlíì fún mi. ṣe ń gbọ́ ìyàwó mi ò bìlíì fún mi. akọ́tì ẹ̀ ni o àjọ ilẹ̀. even pastor gan bìlíì fún mi pé mi ò pa mọ́. ṣe ń gbọ́ mi báyẹn. ẹ má bínú ẹ mo fẹ́ wubi tá a dé ni o mo ti edit ẹ ní o so mo ń join ẹ mọ́ra wọn. once tí ìyàwó mi tó ti force out again pé mo tó ti continue láti máa pa o the pastor náà fi so wọ́n ṣàfi believe in tíyàwó ẹ̀ sọ so ẹ jẹ́ ká máa tẹ̀síwájú o ṣé wá rí voice note eléyìí tẹ́ ń gbọ́ yìí ìjẹrin ni ṣe rí lẹ́yìn ìgbà tó di níjẹta àwọn kan wá gbé ṣe rí àwọn kan sọ pé wọ́n rí Muyideen tó ń rìn káàkiri wọ́n wá dá dúró wọ́n wá bí wọ́n wá interview ẹ̀ Muyideen ò rí kiri ńlé àwọn oníkírẹ̀yìn content creator àbí kí ló ń pera wọn àwọn ló wá gbé ńlé ìjẹta àwọn ṣé TikTok náà lọ sí wá TikTok àwọn ló lọ náà ni àwọn content creator ó ti yé wọn àmọ́ bóyá TikTok àbí wọlé bàtàn wà àwọn ló lọ gbé ńlé àwọn ní Muyideen wọ́n gbé Muyideen lọ ṣọjọ́ méjì gan ìjọ ló padà sílé ó yá lánàá. àná ló padà sílé. 2 days ló fi tẹ̀lé wọn lọ tó fi lọ ṣe rìkọ́dì yẹn. tẹ́nìkan bá wá fún yín bóbò lórí afẹ́fẹ́ pé òun rí Muyideen tó ń rìn káàkiri o wọ́n wá dá a dúró ìsídà kò jẹ́ pé mi ò sọ pé bí àbọ̀bọ̀ yẹn wà lára àwọn tó lọ gbé ńlé ìsídà kò jẹ́ pé àwọn tó lọ gbé ńlé wọ́n lọ gbé bábọ̀bọ̀ yẹn tàbí bọ̀bọ̀ yẹn wà lára àwọn tí wọ́n jọ lọ gbé ńlé bọ̀kẹ́nìkan wá lòun rí Muyideen tó ń rìn kiri òun wá ní ẹ ṣàánú ẹ tún dànù má parọ́ fún wa màá máa join ṣe gbogbo àwọn voice note yẹn ó lè máa wá kélekèle ṣùgbọ́n ẹ máa gbà bẹ́ẹ̀ ṣe ti get. hello sir. hello sir. before then ká tó tẹ̀síwájú kó tó di pé a tẹ̀síwájú ó wá sẹ́ndì àkáǹtì kan níjẹrin yẹn sẹ́ndì sí studio line ó sẹ́ndì orúkọ méjì ẹnìkan jẹ́ Saidi ó sẹ́ndì àkáǹtì Saidi Dáúdà níjẹrin tọ́jọ́ wà nínú ilé tọ́jọ́ ń sọ̀rọ̀ ẹ jẹ́ kí n play àwọn voice note kan kẹ́ ẹ lè máa understand ká má sọnù lórí track. hello sir. hello sir Muyideen ló sọ̀rọ̀ ẹ sà mo ní ṣé kí n pé POS ká ṣe owó ṣọ́ọ̀pù yẹn sí POS sà torí sim card mi mo ń yọ sí inú fóònù àwọn ọ̀rẹ́ mi láti fi pè ní kò tí ì sí fóònù lọ́wọ́ mi báyìí mi tí ní personal phone mi gangan tí mo ń lò mo ń yọ sim card mi sínú fóònù àwọn ọ̀rẹ́ mi láti fi pè ní. sọmọ wípé ṣe kò sẹ́ndì àkáǹtì ilé. ṣé kí n sẹ́ndì àkáǹtì POS kẹ bá mi sẹ́ndì owó ṣọ́ọ̀pù yẹn sí POS kẹ bá mi ṣe owó ṣọ́ọ̀pù yẹn sí POS. owó ni. ẹ káàárọ̀ sà kójú mọ́sà ẹkú tọ́jú ẹ̀kọ́ níṣẹ́ mi ọ̀dọ́ ẹni tí ó wà nísìnyí bí bàbá ni mo jẹ́ fún un ó ṣàlàyé àwọn ọ̀rẹ́ fún mi náà ni mo fi bá ti símù ẹ̀bọ́n náà fóònù mi àkáǹtì tí ó ṣe sí kò sí wàhálà kankan yóò máa rí nǹkan ẹgbàá ó máa fi yanjú tó fẹ́ yanjú ọlọ́run lójú òní ọlọ́run ó bù sí yín lápò ẹ̀ ní owó tí ìdààmú kéré tóbi kò ní wọlé tọ́yìn tó ti báyìí àkáǹtì tí ó ṣe sí àkáǹtì tí ó ní fún bẹ́ẹ̀ mi yóò lọ ṣe tiẹ̀ náà ṣùgbọ́n owó náà ló fi lọ open bank kò
kò sí nǹkan kan lọ́wọ́ ẹ̀ ní ìtọ́jú láwọn ẹ̀ gan-an láti náà tó nígbà ní mo bá mo ṣe try. ebi ń pa Muyideen àtijọ́ àti Modi wàhálà gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́. Hello sir. Muyideen ni sir. Hello. ó ṣe fọ́tò ìgbàsẹ́ ló sọ. Hello sir. Àkáǹtì tẹ máa bá mi ṣe sínú rẹ̀. Muyideen ló sọ̀rọ̀. Muyideen ló sọ̀rọ̀. Àkáǹtì tẹ máa bá mi ṣe sí lélẹ́yìn. Ẹ bá ṣe sàkáǹtì yìí. Ẹ bá ṣe sàkáǹtì GT Bank. Ẹ máa gbọ́. Ok, ẹgbẹ́ bẹ́ẹ̀. Ẹ fara balẹ̀ gbọ́ ọ̀rọ̀ ẹ̀jọ̀. Mo ń gbọ́. Ó pè mí sí ni mi ò lè sẹ́ndì ẹ̀ right now. Ó fẹ́ gbọ́ owó yẹn kọ́ sẹ́ndì ẹ̀ sí. Èmi àárọ̀ la ṣì wà yìí so ìgbà tí mo pè ẹ́ lẹ́ẹ̀mejì ẹgbẹ́ ní pé àwọn kan wá gbé ẹ wípé wọ́n wá gbé ẹ jáde mo wá béèrè fáwọn wo ló wá gbé ẹ jáde wípé ṣé kìí ṣáà tó ń yù sí ẹ tán lo TikTok ẹ tán gba owó lọ́wọ́ ẹ nìyẹn. Ó ní láíláí. Ọlọ́run ṣe sí ẹ̀ dáadáa. Ó ti ṣẹlẹ̀ kì í ṣẹlẹ̀ nígbà mí. Ọlọ́run ló ń bí sàmì ẹ̀. Gbéra gbogbo tó bá lágbára láti gbà lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Tó bá gbé ẹbá fẹ́ sẹ́yìn ó máa rí gbà. Kò sí wàhálà kankan. Gbogbo ìṣe àyà Tẹ̀sẹ̀ kọ́ sẹ́ndì owó yẹn náà. Wọ́n làwọn bá bẹ̀bẹ̀ ní ìjọba kò sẹ́ndì owó yẹn. Tí máa jí náà because àárọ̀ la ṣì wà, ó lè pè mí padà in 2 hours. Ṣùgbọ́n tó ti pè ìyàwó ẹ. Olówó ti pè yàwó. Ṣèdí fóun kan ló fi pè mí ò dẹ̀ pè ìyàwó ẹ kó fọkàn balẹ̀ kó mọ́bí tó wà náà kó pé kó náà fọkàn balẹ̀ pálàáfíà ló wà. Bàbá ẹni tó sọ̀rọ̀ bí bàbá bẹ́gbọ́n ẹ̀ ni ó bọ̀rẹ̀ ẹ̀ ni ó ní àkótí ilé pẹ̀lú kò sí kankan lápò ẹ̀ òun wá dà pé àní kò nǹkan tiẹ̀ kọ́kọ́ wà ó gẹ̀nà ní kò máa pè ìyàwó. Mo ti gbọ́ ẹ pè mí padà in 2 hours. Tó bá ti wà ókè. Kò sẹ́ni tẹ̀ empty pocket ni mo fẹ́ ní káàkiri. Bọ̀ nǹkan tẹ̀mí sọ. Ó ní kò sí nǹkan tó máa jẹ kò sówó tó máa fi jẹ ó ní kò sí anything empty pocket ló ń fi rìn káàkiri. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ tẹ́ ẹ sì mú bọ̀bọ̀ tẹ́ ẹ fi máa ṣe tẹ́ ẹ fi ṣe kọ́ńtẹ́ǹtì kò sì dá o. Tẹ́ ẹ sì wá jẹ́ kó búrọ́kì báyìí kó mọ kí adúrú tó ẹ gbogbo ohun ṣòó tó ṣe fún yín. Bí Muyideen máa gbé empty pocket rìn káàkiri torí Ọlọ́run nǹkan ọmọ nísẹ̀mí wà. Wọ́n sìn àwọn owó tó gbà ń TikTok àwọn tó ń lò ẹ yẹn ṣé wọn fún ẹ lówó kankan ni. No, àwọn TikTok ń sanwó o mọ̀ fáwọn blogger tó ń lò ẹ yẹn owó náà ń gbà tán fi méèkì àlejò orí ẹ kán lè fún ẹ lówó owó tó fi ń ṣe gbogbo kìíní yẹn ńgbà tó wá ń ṣe ń sìn tó rí anything gbà so kí benefit wo ló wá rí mbẹ̀ ńgbà yẹn. O rí benefit kankan bẹ́ẹ̀ gbogbo àwọn tó ń lò ẹ́ yẹn onídìí àti tó bá fẹ́ jẹ́ kémi ẹ̀fọ́ ẹ o onídìí àti kó yàgò fún gbogbo wọn. Don't let anybody be using you again. Kọ́mọ̀ máa tánìsì orúkọ ẹni ẹlẹ́ni gbogbo nǹkan tó ń sọ yẹn gbogbo ẹ̀ náà lèmi náà ń wò lórí íńtánẹ́ẹ̀tì náà kò dáa. Mò ń gbọ́. Solution. Mò ń gbọ́.
so that a lè ráyè sọ̀rọ̀ bẹ́tà ẹsẹ̀ ìgbé owó díẹ̀ tí kíkẹ́ ti ṣe kó kékeré kàdá so that ìgbà tí a lè ráyè sọ̀rọ̀ bẹ́tà dáadáa yọ̀ lọ́wọ́. lẹ́yìn owó ni. ẹ kò ní padà 2 hours má wọrí. Lọ bèrè oye tó ń ta fóònù lọ bèrè fóònù tó sì lè bá lò. So tó bá ti bèrè tẹ́ẹ̀sì ni kò sẹ́ẹ̀lì tẹ́ẹ̀sì sí mi. Mo ní ní pé mo lè máa waste time ṣé ẹ gbọ́dọ̀ báyìí. Èyí gbọ́. Fóònù tí wọ́n sì kéré ju láti nígbà tó kéré jù. ìyàmú 1.135 to 140. lóyún ọgbà ní fóònù ní ìlú ẹ̀sìnká láàbùkà àgbẹ̀gbọ́dọ̀ ra second hand àti hand ó léwu pọ̀ tí ó bá léwu sí. àti oríire rẹ̀. ó ṣáà sọ pé 5 million ló lè settle everything right. Àtowó ṣọ́ọ̀bù àní. 5 million ní solution. Àtowó ṣọ́ọ̀bù àtowó ẹ̀jẹ̀ àwọn arúgbó. Ok, so tó bá ti gbowó yẹn ṣé o máa already àti settle pẹ̀lú Àgbàlá ká lọ parí gbogbo kéèsì yẹn. Pẹ̀lú gbogbo ìjọba ló fa àtẹ̀lẹ́ láàrin ìjà Àgbàlá mẹ́tí dárí owó tí mo gba ṣọ́ọ̀bù tí mo ṣẹ́ tí mo gbé rajà. ó ní tóun bá ti rí owó kò sí kankan mọ́ kò sí jàmọ́ láàrin òun àtàgbàlá máa ẹni tí wọ́n tó ń ṣe ajánásì sọ pé òun gangan máa tẹ̀lé débẹ̀ àtàwọn máa ṣàṣírí 5 million kò sí wàhálà mọ́. ṣe gbọ́ ẹni yẹn sọ pé ẹni tó fi sọ̀rọ̀ yẹn náà ni ó fi padà jáde ṣàtúnṣe.